ààrẹ lẹ́tọ̀ọ́ láti kéde ìjọba ìlú ọ̀rọ̀gbọ, yọ gómìnà àtàwọn aṣòfin ìpínlẹ̀ nípò. Ilé-ẹjọ́ tó ga jùlọ kéde. Ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ti gbé ìdájọ́ kalẹ̀ pé ààrẹ ní àṣẹ láti kéde ìjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ yòówù láti dènà wàhálà tàbí hílàhílo níbẹ̀. Nínú ìdájọ́ tí àwọn adájọ́ méje tó jókòó gbé ẹjọ́ náà gbé kalẹ̀, 6 nínú wọn dájọ́ gbé ẹ̀tọ́ ààrẹ lẹ́yìn tí ọ̀kan yòókù sì takò. Ilé-ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà wòye pé lásìkò ìjọba ìlú ọ̀rọ̀gbọ, ààrẹ lè ní kí àwọn adarí tí ìlú dìbò yàn lọ rọ́ọ̀kùn nílé, àmọ́ ṣá irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ kò gbọdọ̀ ju ìwọ̀nba àkókò kan lọ. Nínú ìdájọ́ olúborí tó gbé kalẹ̀, onídàájọ́ Muhammad Idris gbé ìdájọ́ kalẹ̀ pé abala 75 ìwé òfin Nàìjíríà rọ̀ ààrẹ lágbára láti gbé ìgbésẹ̀ tó bá yẹ láti dá àlàáfíà padà sí ibikíbi tí wọ́n bá ti kéde ìjọba ìlú ọ̀rọ̀gbọ. Onídàájọ́ Muhammad Idris ní abala náà kò sọ ní pàtó irú ìgbésẹ̀ tó lè gbé, eléyìí tó ti pàṣẹ fún ààrẹ láti lo ọ̀nà yòówù tó bá fẹ́ gẹ́gẹ́ bí èyí tó rí pé yóò tọ̀nà fún ohun tó wà nílẹ̀. Ìpínlẹ̀ Adamawa àtàwọn ìpínlẹ̀ 10 kan tí ẹgbẹ́ òṣèlú PDP ń ṣàkóso lórílẹ̀‐èdè Nàìjíríà ló pe ẹjọ́ náà tako ẹ̀tọ́ tí ààrẹ Tinubu ní láti kéde ìjọba ìlú ọ̀rọ̀gbọ. Ní ìpínlẹ̀ Rivers, nínú èyí tí ààrẹ ti ní kí gbogbo àwọn tí wọ́n dìbò yàn fún àkóso ìjọba ìpínlẹ̀ náà títí kan gómìnà Fubara lọ rọ́ọ̀kùn nílé. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.